òṣì àtorí burúkú tẹ́ lọ ń ṣe ní Mẹ́kà tẹ́lẹ̀ lọ ní tẹ́ ní pé ẹ̀ ń lọ Mẹ́kà. Ọmọ ẹni tó bá ti gọ̀ ni ẹ kò lè gbọ́n mọ́ láéláé. Ṣé rí tí èèyàn bá wà nínú Islam, ẹ má wulẹ̀ ṣépè fún mọ́, èpè ti jà. Bí èèyàn bá wà nínú Islam, ẹ má wulẹ̀ sọ pé bóyá ó ṣẹ̀ yín ẹ fẹ́ ṣépè fún mọ́, òun gẹ́gẹ́ fún rẹ̀ gan, èpè gan ni fún rẹ̀ bó ṣe wà yẹn. Because mo kàn róró mi ò rí pé báwo lèyàn ṣe wá lè ya wèrè pé kí ni wọ́n wá gọ̀. Kódà ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́ta gan ó ti ń ronú. Wọ́n wá kó 8 million, wá kó 12 million lọ́bì kan. Wọ́n wá fún ẹ ní eyín lásán. Receipt pé o lọ síbẹ̀ nìyẹn. Receipt pé o lọ sí Saudi Arabia, o lọ sí ilé Allah. O lọ tàáfù, o lọ bu sẹ́mi wá. Nǹkan tó fi máa mọ̀ pé ìwọ náà ti lọ bẹ̀ náà ni eyín tó lọ sí níbẹ̀. Ó rí lélẹ̀ báyìí. Orí burúkú ni. Nǹkan táwọn lè ṣe báyìí, wọ́n fi rí burúkú, wọ́n fi ń ṣàyọ̀yọ̀ ní báyìí. Nǹkan tó yẹ kó máa pa wọ́n lẹ́kún, wọ́n wá fi ṣàyọ̀yọ̀. Ọmọ ẹni tó bá gọ̀ kò sógun fá gọ̀. Bí èèyàn bá gọ̀ kò sógun fún, kò sí ní tẹ́lẹ̀ ṣe fún láì, ó ti gọ̀ finally náà nìyẹn. Àwọn Àràbí wá ń gbọ́ owó ribiribi lọ́wọ́ yín, wọ́n wá ń fún ilé yín lásán, ẹ̀ka wà lọ kí lọ́dọ̀ wọn lásán. Ráyé wá o. Because the grace lẹ jẹ́ fún wọn nílẹ̀ kóòtù òjìrè. Ẹ ń bà wá lójú jẹ́. Ẹ ń jẹ́ kí wọ́n máa fi ojú wo gbogbo pé bí gbogbo bá ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni gbogbo àárí bẹ́ẹ̀. Ọmọ kọlà kan lè tán dára kẹ́tì wá lù fúnra wa. Ìwọ tó wà nínú ẹ̀sìn Àràbù tó ń ṣẹ̀ṣà tó ń rìn wá, a yóò fò lọ́wọ́ o. Ìwọ tó tún wá ń jẹ́ náà pé ìwọ náà fẹ́ bá wọn lọ bẹ̀, tá bá ṣì ń bímọ lẹ́yìn ní kan lọ bímọ mi ò, ìwọ yóò sọmọ tó ẹ kàn kọmọ ní family house yín o. Ìwà tẹ́ ń wù ìwà àbáyé lójú jẹ́ ni. Ẹ ń bà wá lójú jẹ́ nílẹ̀ kóòtù òjìrè, ẹ ń bọ ilẹ̀ Yorùbá jẹ́. Torí àwọn Àràbù mọ̀ rí pé gbogbo alájọ gọ̀, wọ́n ní mọ̀ pé ẹnìkan lè dá gọ̀, ẹnìkan lè dá ṣìrì. Wọ́n ní mọ̀ pé ẹnìkan lè dá sínwín. Kí ni tó gbìn kan tó lè ṣe báyìí? Wọ́n wá ń fẹ́ yín lásán. Ẹlòmíì ẹsẹ̀ lórí bẹ́ẹ̀ látọ̀kan báyìí ní ó ti mọ̀ fẹ́ ṣe assalamu alaikum, ó ti mọ̀ fẹ́ yín kẹ́ fi mọ̀ pé alájà ni. Tẹ́ ẹ bá rí lómi gan, tẹ́ ẹ bá kí gan, tẹ́ ẹ bá ti fa alájà kún, yóò sì mọ̀ bẹ́ẹ̀ jà pé wáyé tẹ́ ẹ fa alájà kún kò ń. Ṣé ẹ mọ̀ pé o ti lọ sí Mọ́kà ni? Ó kú orí ibú tó bá o. Ìwọ tó sọ pé wọn pẹ̀lú alájà, ó kú orí ibú. Ìwọ tó sọ pé wọn pẹ̀lú alájì, ó kú orí ibú tó bá o. Alájì ò fò tán pé ẹ́. Ṣé orúkọ tí wọ́n fẹ́ nígbà tí wọ́n bí ẹ nìyẹn? Ẹlòmíì ó gbé alájì àtàlẹ́jà, ó kàn lè gbèrú jórúkọ tẹ́ gan lọ ni. Wáyé tẹ́ ẹ ń ba ara yín jẹ́. Wáyé tẹ́ wá gùn kalẹ̀ báyìí. Ẹ̀rẹ́ níbí yín o. Ògbẹ́ tẹ́ ẹ̀sìn Islam fò, tẹ́ wá ń kó létí wá, tẹ́ ń kó lọ fáwọn Àràbù, ẹ̀ wáyé rè o. Èmi ò bá yín sọ tọrọ o.